káàbọ̀ padà sórí ètò Gbẹ̀mítọ́ reality show. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa ọkọ ọ̀run Sherry. Elijah ò sọ wípé òun fẹ́ mi àbó òun ò fẹ́ mi. Nígbà tá a pàdé bẹ́ẹ̀ bá gbàgbé bí mo ṣe ń sọ fún yín bọ̀. Ó gba nọ́mbà mi, a bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Likeness gbogbo nǹkan bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń wò ó. Nígbà tí mo rí pé kò ṣe follow up mọ́. Ó ask me, ó padà wá ask me out. Kò ṣe follow up mọ́, èmi delete nọ́mbà yìí. Á padà pàdé. Bẹ́ẹ̀ bá gbàgbé mo fẹ́ rán yín létí ni. Àmọ́ gbàkúùgbà tóun àti girlfriend ẹ̀ bá ti ń jà, ọ̀dọ̀ mi ni ó wá. Ìgbàkúùgbà tóun àti girlfriend ẹ̀ bá ti ní misunderstanding, ó ń bọ̀ wọ́dọ̀ mi tí ó mọ̀ bá mi sọ̀rọ̀, tí ó mọ̀ fún mi ní audience. Ó wá tí mi àti mo wà lọ, ọjọ́ tí mo wà lọ gan-an. Kò jọ pé à ń tura ẹni à ń ṣe kíní àjọ ní àjọṣepọ̀. Ẹ má sì mí gbọ́ o. Ó bá mi ní àjọṣepọ̀. Mi ò rí èpò ẹ̀ òun ló bá mi ṣe o. Lẹ́yìn ìgbà yẹn tó bá mi ní àjọṣepọ̀ tán, ó tún change ìwà, wọ́n ti parí ìjà wọn. Ó tún yá. Ó tún bẹ̀rẹ̀ sí ń ṣe bákan. Mo sọ fún ọ̀rẹ́ mi ó yẹ kí n mọ̀ pé ó ti níyàwó lé. Ó ti ní ẹni tó fẹ́ tí gbogbo àwọn dẹ̀ ti mọ̀. Bá ní òkè mo dẹ̀ bí léèrè pé báwo ni ṣáà wíkù ó níbi àkúrò òun láìkì mi òun fẹ́ mi ni. Inú mi sì dùn. Ó ní kí wọ́n fẹ́ rí mi. Aṣọ ti ti dání mo lọ síbẹ̀. Àjọṣepọ̀ ọjọ́ yìí kò lo nǹkan kò lọ ra ìdáàbòbò mo sì lóyún. Nígbà mo lóyún mo sọ fún òun àti ti parí ìjà. Ó fẹ́ máa dọwọ́rú. Mo sọ fún ọ̀rẹ́ mi mú mi jáde. Ó di wípé ó gboyún ó sì ṣe wedding pẹ̀lú mi. Àǹtí Ṣeun afẹ́ra tó ní girlfriend ẹ̀ tó padà wá ó tún bá gẹ̀yìn láti ṣe gẹ̀yìn wá ó wá lóyún mo gbọ́ mo jáde sí i. At last àwa ṣe total locking fún tó lọ́ọ̀kì ẹ̀ pa. Kábíyèsí Elédùmarè ẹ̀wọ̀n lọ́ọ̀kì ẹ̀ pa àmọ́ kí n tó wá fẹ́ mo jáde sọ̀rọ̀ rẹ̀ ibi tí mo lọ wọ́n tó kọ́ ibi pé ọmọkùnrin tí mo fẹ́ fẹ́ yìí kò ń ṣe oníyàwó kan ẹni wọ́n ní ṣe kó bẹ́ẹ̀ kò láìkì mi àmọ́ ẹni tó ń déètì gan oníyẹn gan ò ní fẹ́ ó dẹ̀ pé kí ẹnìkan máa kú fẹ́ nìkan ẹnìkan máa tó kú fẹ́ nìkan ó ní àmọ́ torí pé ó láìkì ẹni yẹn pé tẹ́ni yẹn bá sì ṣe kíní o pé kò lè fẹ́ mi o pé ìyẹn ò dẹ̀ ní fẹ́ ó ní ṣùgbọ́n ìyẹn máa padà wá torí ẹni tí ìyẹn náà fẹ́ ó máa padà fìyẹn lẹ̀ tó bá fẹ́ra wọn gan wọ́n á bí mọ̀kàn fúnra wọn ni wọn ò ní fẹ́ra wọn mọ́. Ok kí la wá fẹ́ ṣe sí i wọ́n ní n tá a lè ṣe sí ni wípé wọ́n dẹ̀ sọ fún mi àṣeṣe àǹtí Ṣeun ó wá ju ìjókòó mo wá lálàá kan àlá tí mo wá láì mo wá sọ fún èèyàn báwo mo ṣe là mo lálàá wípé fúláwà tí èmi àti ẹ̀jọ́ ń bomi rin òdòdó tá a jọ ń bomi rin àjọ ń bomi rin òdòdó yìí ó pọ̀ gan-an àǹtí Ṣeun ó pọ̀ gan-an kí ni orí èpo tọ́nà gan-an owó tó táìmù láti máa lọ bomi rin fúláwà yìí àǹtí Ṣeun ló bá ṣubú lulẹ̀ ìṣubú tó ṣubú kò lè dìde mọ́ ó bá ní kébì nìkan máa lọ bomi rin fúláwà náà irú àláwo leléyìí ń bá sọ wọn bá ní ẹlẹ́mìí kúkúrú ni o wípé ẹlẹ́mìí kúkúrú ni tó bá lè mú tó ń lọ́mọ láyé o ẹ̀mí ẹ̀ máa bọ́ pé ẹlẹ́mìí kúkúrú ni ẹlẹ́mìí kúkúrú ti wá jẹ́ kí la máa ṣe sí i ibi sì ti nífẹ̀ẹ́ rẹ̀ àṣìṣe ògbà àti lọ́ọ̀kì wọ́n gbìyànjú lẹ́yìn ìgbà yẹn èmi àti ẹ̀jọ́ ń gbé ó tó dé ti àwọn èèyàn míì but tí bá ti mọ̀ máa jáwọ́ kúrò ń bẹ̀ kó tó di pé wá ṣe tó tá lé lọ́ọ̀kì fún ó wá pè mí àti ẹnìkan kí n má lọ ibì kan ní kí n má lọ ibi tí màá lọ tí màá sùn Elédùà ń gbọ́ á ní kí n má lọ á lóun ò lè tèkè pé kí n má sì lé ìfẹ́ ní ó sì gbà ká mú bẹ́ẹ̀ torí tí mo fẹ́ náà ni mo rí nígbà míì kó máa ń ṣókè mi ju àmúgbà ká mú bẹ́ẹ̀ òun bímọ
ọdún kan ọdún kejì bọ́mọkùnrin ṣe sick nìyẹn sickness náà kékeré mo pè é àwọn ẹbí rẹ̀ wọ́n láìkí mi ó dẹ̀ ti ń ṣe sáìtì ẹ̀ lọ́wọ́ àǹtí Ṣeun ó ń kọ́lé ẹ̀ lọ́wọ́ bó ṣe kú nìyẹn gbà tó kú fódìdí ọ̀sẹ̀ kan òun ò mọ báyé òun ṣe rí odidi ọ̀sẹ̀ kan òun ò tiẹ̀ mọ̀ báyé lòun wà bọ́ọ̀rùn lòun wà torí ẹni tó sọ pé ó kú yìí òun sì ń bá a sọ̀rọ̀ tó bá ti dé òun á sọ fáwọn yẹn pé Elijah ò láìkí ariwo Elijah ò láìkí ariwo ó náà ti ṣe ó ní bóun ṣe máa ń ṣe nìyẹn ó ní tó bá ṣàfù oúnjẹ fóun pé kóun jẹun wọn á ní òun á jẹun wọn á jẹ pé ẹ má fi tafẹ́fẹ́ àlùbọ́sà sí ẹ lo àlùbọ́sà ẹ má gé àlùbọ́sà sí Elijah ò láìkí àlùbọ́sà gẹ́gẹ́ sí òun láìkó máa rá àlùbọ́sà bọ́sẹ̀ lórí òun ti yí nìyẹn ẹni tó jẹ́ pé tóun bá ń jẹun àwọn jọ ń jẹ ni wọ́n bá mú òun jáde wọ́n gbé òun lọ síbi kan pé ó ti ní mẹ́ńtà wọ́n tọ́jú òun bẹ́ẹ̀ tó bá ti dà lé báyìí Elijah máa dé àwọn àjọsùn ni yàrá tó ń fún òun níbẹ̀ tó fi ń tọ́jú òun ní chọ́ọ̀chì yẹn yàrá yẹn wà bẹ́ẹ̀ ṣe bọ́ ní tó bá fi tùràrí òkú mọ́ ń sá lọ ni àǹtí Ṣeun mo máa bá Elijah nínú yàrá tó fún òun ni òun máa bá Elijah nínú yàrá tó fún òun ni tó ń wá sùn ó dùn mọ́ òun ò ní sùn kankan ibi ló wá sásì báyìí àwọn máa kíra wọn ó dàbí àlá lójú yín kí láǹtí ṣe wọ́n á sùn yìí òkú ń ká láàyè bẹ́ẹ̀ ni kó lè mọ orú oògùn tó fún jẹ kó lè mọ orú àfúnjẹ tó máa fọkọ rẹ jẹ ló jẹ mọ́ ọ sọ fún ẹ ẹ̀gẹ̀dì olóògùn ọmọ ojúmọ́ kan oògùn kan oògùn tí ò bá pé ewé rẹ̀ ló kù kan kò rántí jọkànjọkàn tẹ́mi ó gbẹ nìkan láàrin yín àní ó yá ẹni tí ó kú láàárọ̀ ò ní kú lọ́sàn àkọọ́lẹ̀ ti dúró ìdùnnú tó wà ń bẹ ni wípé ẹni tó kú ò mẹ̀yìn mọ́ ìdùnnú kan tó wà ń bẹ ni àwọn èèyàn ló mọ̀ ké kọ́dọ̀ mọ̀ jà fẹ́rù wálẹ̀ fún yàn ó ní wọn ní ibi ló sá sí wọn láwọn àjọsùn Elijah ò bọ́ wọn lájọṣepọ̀ àǹtí Ṣeun Elijah máa bọ́ wọn ní àjọṣepọ̀ nígbà tó yá inú òun bẹ̀rẹ̀ sí ń ga bí olóyún ó ní ẹ ti rí ibi tí èèyàn ti wà tó ti ń bọ̀ rẹ̀ tó bá dé inú òun bẹ̀rẹ̀ sí ń ga bí olóyún ní ojú ara tòun òun lóyún tó ń bá sọ̀rọ̀ yẹn pé ẹ̀rí ni pé mo ti lóyún ẹ̀rí pé mo ti yàtọ̀ ni mo ní sí mẹ́ta gbogbo ohun tí wọ́n sọ òun ò gbà wípé Elijah kú torí òun sì ń rí Elijah àwọn sì jọ ń jẹ àwọn sì jọ ń mu tó bá gbóúnjẹ fún un wọn lóúnjẹ yóò tó òun Elijah máa jẹ ń bẹ́ẹ̀. nígbà tó yá ọ̀rọ̀ yìí kọjá bóun ṣe rò ó Elijah òun ò tí mọ̀ pé Elijah kú náà àwọn ará church yẹn sọ fún wọn wípé ó ní nǹkan kan tí mo ṣe fún Elijah pé Elijah máa mú mi lọ ó máa pa mí Elijah máa pa mí ni mo gbọ́ gbà tí Elijah dé lálẹ́ ọjọ́ náà bó ṣe máa ń dé tó bá ti wọlé dé aṣọ kọ́kọ́ ló máa ń wọ̀ ó máa ń change aṣọ dé ni mo wá ń bi léèrè pé ogun wọn sọ kó fẹ́ pa mí ó ní rárá o ó ní ṣe bí nǹkan tí mo fẹ́ lélẹ̀ mo ní yẹn kó má fi mí lẹ̀ mo ní yẹn kájọ wà sí láéláé mo ní yẹn ó ní òun lè pa mí o ó
wá ń béèrè ọmọ lọ́wọ́ mi mo ní àá ò lọlé